Why is it that there are so many controversies centered around Yomi Fabiyi? Because Baba ṣe gbé kan Monday, ọ̀tọ̀ ni ta tún máa gbé on Tuesday, ọ̀tọ̀ tún ni ta ká máa rí Wednesday. Why do we have that? Why? One of the reasons is because number one, people find it very difficult to differentiate between a Yomi Fabiyi, an actor, and a Yomi Fabiyi, an activist. And somebody who likes to speak the truth. And when you look at how majority of us are raised in this part of Africa, we are not raised to speak up and speak up the truth. Bàbá Ìjẹ̀ṣà ò sínú fíìmù rí, mi ò sínú fíìmù rí. Kò ń ṣe wọléwọ̀de mi. Àmọ́ ibi tẹ́mi bá ti rí òótọ́, èmi á sọ. Nígbà tẹ́mi ti rí nínú pé ẹ mú èèyàn ẹni ó ṣe ẹ̀ṣẹ̀ kan lọ́dún méje. Ìwọ tó péré ní ìyá tó ló gbọmọ tọ́. Tí wọ́n bá ọmọ ọdún méje tó sọ pé ọmọ ọdún méje nírò àjọṣepọ̀ inú yẹn mọ́ ẹ lára láàrin 40 minutes tó sin ọlọ́ tó dé padà. Ó dẹ̀ ní kò sẹ́jẹ̀. Ọmọ yẹn òkè ṣó ti ń ṣe tẹ́lẹ̀ ni. Ó tọ́jú ọmọ yẹn lọ́spítù. Ó wá fẹnu ya ẹran yẹn sọ́bẹ̀ fún àwọn aráyé. Gbogbo àwọn tó fẹ́ràn irọ́ wọ́n gbà á. Èmi ò tiẹ̀ ní kọ́ tiẹ̀ má kọ̀bi ara sí, ó ṣeéṣe kó ṣẹlẹ̀. Àwa ní òkè ìyẹn wá ṣẹlẹ̀ tán. Ó wá ní kò lè bá rí ẹ̀rí. Because you want to gather evidence, you now put that child you claim is a minor, you put her in harm's way. But yeah, go and put your body down. Let him molest you. Let him rape you again. Let him touch your body again. Let him do whatever again. Then I will not record it. Now that is child pornography. I share your princess here. Only òun mọ̀. Ipe Demola Adekola àti security ilé ohun tó ń jẹ́ òkèlè. Wọ́n ti ń bá ọmọ yẹn ṣe ìṣekúṣe ní ọdún tó wà before ọkọ tó ń bàbá Ìjẹ̀ṣà. Ó parọ́, ó dákẹ́, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo wọn gbọ́ yẹn wọ́n dẹ̀ dákẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn activist children, child activists. Lẹ́yìn ìyẹn tí wọ́n ń bàbá Ìjẹ̀ṣà tán ẹ bá wọ́n ṣe lọ. Arákùnrin tó ń pè Demola Adekola yẹn ó tún sì bá ọmọ yẹn ṣùgbà tí wọ́n máa ṣe àyẹ̀wò ṣe lọ bá àtọ̀ ẹ̀ lójú ara ẹ̀. Nígbà àtọ̀ yẹn ló nídìí wọn tó fi lọ mú pé ta ló ní àtọ̀ ọmọ ní bàbá Demola ni nígbà tó lọ ọgbọ́n Demola lóòótọ́ ló ń ṣe ó dẹ̀ kọ́ síwèé statement ẹ̀ ní fojú rí confessional statement ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni adájọ́ yẹn béèrè pé ẹgbẹjọ́rò ìjọba arákùnrin Demola Adekola yìí ó yẹ ó ní tó máa ṣe nínú ẹjọ́ òun dà wọ́n ní kò ṣe gán káwọn ṣe lọ́wọ́ ẹni yẹn ẹni tí ọlọ́pàá ti investigate on the same victim ẹ wá béèrè pé ta ló yọ kúrò ní kéèsì yẹn. Ta ni? Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lè tò fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa. Mo ti sọ, mo ní lẹ́ni a fẹ́ kọ́ ẹ̀kọ́, a fẹ́ ní ìmọ̀, àwọn òye kankan tó dàbí pé ó ń jẹ́ ká máa pòrúurú ọkàn tá à ń dààmú sí pé báwo lọ̀rọ̀ yìí gan ṣe rí, a fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. Lóní ráńpẹ́ ni èmi ò ní ká lọ in depth, àmọ́ à ń mú àwọn ọ̀rọ̀ yẹn à mú láti woro sí woro ẹ̀mọ̀ àwọn kọ́nà tó kọ́nà yẹn àjá síbẹ̀. Ó ní mo fi máa ṣe àfihàn àlejò tí mo ní fún wa lórí ètò lẹ́ni, orúkọ wọn a máa jẹ́ Ambassador Yomi Fabiyi. Ẹ káàbọ̀ sórí ètò wa. Tí ẹ ṣe ti dá gọgùn yín, it's like you already bring the shade. They should not shade you brought the shade. It's alright, I'm fine. Ẹ kọ́kọ́ bá mi kí àwọn aráalé náà. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ìfẹ́ wa tí Ọlọ́run fi sí ọkàn yín, Ọlọ́run ní yọ kúrò. Àwa náà tàdé ń múnú yín dùn tá à ń ṣe oríṣiríṣi, Ọlọ́run ní jẹ́ kí ìkorò kó wọnú ayé wa. I appreciate you all. Thank you. Thank you. Oníṣòkè lọ́bẹ̀ oge. Why is it that there are so many controversies centered around Yomi Fabiyi? Bí pé bàbá ṣe ń gbé kan Monday, ọ̀tọ̀ ni ta tún máa gbé on Tuesday, ọ̀tọ̀ tún ni ta ká máa rí Wednesday. Why do we have that? Why? One of the reasons is because number one, people find it very difficult to differentiate between a Yomi Fabiyi, an actor, and a Yomi Fabiyi, an activist. And somebody who likes to speak the truth. And when you look at how majority of us are raised in this part of Africa, we are not raised to speak up and speak up the truth.
hardly will you find a white person who is always quiet or silent. If they see, they will speak. But we are raised with brutalities, abuses in our homes. You dare not express yourself before your parents. You dare not express yourself before your seniors. You dare not express yourself before a police officer. You dare not express or ask for your rights from your political appointees. So that is how majority are raised. So when they see somebody like me, if I see, I'll speak. If you go on public transport in Europe, in America, they will say, see something, say something. Everything that you claim that is being controversial about you, search deep and search your conscience. You realize that there are so many iota of truth, but people don't want to hear it. Tá bá ń sọ̀rọ̀ òótọ́ yìí, see something, say something, rí nǹkan, sọ nǹkan. Ǹjẹ́ yìí lérò wípé ní climb tower yìí, peculiarity wa as Nigerians, ṣé a fẹ́ gbọ́ òótọ́? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, bí wọ́n ṣe tọ́ oníkálukú dàgbà, our backgrounds ó differ. I have hardly found my mother not speaking the truth. And I can't even remember my dad lying before us. You know, in this day and age, adults are comfortable lying when a child is around them. If they don't even care if the child is there, they are lying. Okay. And then the result of the lies will manifest before a child. You have already abused that child. That is how majority are raised. But me, even in our national anthem, guide the youth the truth to know. In Islam, in Christianity, even in theater, a lot of people prefer to die with lies, and at the end of the day, it becomes a burden on their children. Tí ẹ bá wo orí tí ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìyẹn ti kéèsì bàbá Ìjẹ̀ṣà. Lákọ̀ọ́kọ́ náà ọ̀pọ̀ èèyàn rò pé bóyá nítorí wọ́n jọ ń ṣe fíìmù òun ló ṣe jáde tó fẹ́ yọ kúrò àbí tó dájọ́ rẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ò sínú fíìmù mi rí, mi ò sínú fíìmù ẹ̀ rí, kò ń ṣe wọléwọ̀de mi. Àmọ́ ibi tẹ́mi bá ti rí òótọ́ èmi á sọ. Nígbà tẹ́mi ti rí nínú pé ẹ mú èèyàn ẹni ó ṣe ẹ̀ṣẹ̀ kan lọ́dún méje, ìwọ tó péré ní ìyá tó ló gbọmọ tọ́, tí wọ́n bá ọmọ ọdún méje tó sọ pé ọmọ ọdún méje nírò àjọṣepọ̀ ìlú yẹn mọ́ ẹ lára láàrin 40 minutes tó sìn yàn lọ tó dé padà, ó dẹ̀ ní kò sẹ́jẹ̀, ọmọ yẹn òkè ṣó ti ń ṣe tẹ́lẹ̀ ni, ó tọ́jú ọmọ yẹn lọ́sítítù, ó wá fẹnu ya ẹran yẹn sọ́bẹ̀ fún àwọn aráyé, gbogbo àwọn tó fẹ́ràn irọ́ wọ́n gbà á. Èmi ò tiẹ̀ ní kọ́ tiẹ̀ má kọ̀bi ara sí, ó ṣeéṣe kó ṣẹlẹ̀. Àwa ní òkè ìyẹn wá ṣẹlẹ̀ tán, ó wá ní kò lè bá rí ẹ̀rí, because you want to gather evidence, you now put that child you claim is a minor, you put her in harm's way. But yeah, go and put your body down, let him molest you, let him rape you again, let him touch your body again, let him do whatever again, then I will not record it. Now that is child pornography. Mo wá bọ́ta sọ pé gbogbo yìí tó ṣe yìí, it does not have propensity in law. Àwọn tó ráwọn yóò fẹ́ràn òótọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, and they don't want the majority of the youth fẹ́ kí wọ́n ní ìmọ̀ kí wọ́n lè gba òmìnira ara wọn. Wọ́n ẹ jẹ́ kí irọ́ yẹn máa bá wọ́n ti tẹ̀lé irọ́ yẹn bó ṣe máa ń ṣe lórí social media yẹn, ẹjọ́ ọba lọ bẹ́ẹ̀ tó bá ṣe ẹjọ́ yìí tí òótọ́ yẹn bá balẹ̀, òmìnira ti dé bá ọmọ Nàìjíríà, because wọ́n bẹ̀rẹ̀ sí ronú critically. Èmi kẹ̀dẹ̀rẹ̀ mi ò dákẹ́, wọ́n lé mi, wọ́n fẹ́ bá mi lò, wọ́n fi kú wá mi, wọ́n ṣe gbé mi ìdákẹ́. Torí pé ó pè kí n kú sórí òótọ́ ju kí n wá dákẹ́ lórí irọ́, kí n wá dánrùn kọ́ wá change ni kó sọ mí di màálù, kọ́ máa pa mí láyà kó tó dàgbà padà kó máa sọ mí di màálù, olóòótọ́ ò sọ padà di màálù, èmi ò fẹ́. Àbí kéèyàn lọ di tissue paper. Irú èmi sì ti bá dánrùn bí ajá White House tó máa tọ́jú irú ẹ̀ ni máa padà di. Ẹ̀rọ lọ. So gbogbo nǹkan bẹ́yẹn ẹ tún wá wá pa ètò tún wá ṣẹlẹ̀, à ń ṣe ẹjọ́ lọ. Princess yẹn ó ní òun mọ̀ wípé Demola Adekola àti security ilé ohun tó ń jẹ́ Òkèlè wọ́n ti ń bá ọmọ yẹn ṣe ìṣekúṣe ní ọdún tó wà before ọkọ tó ń bàbá Ìjẹ̀ṣà. Ó parọ́, ó dákẹ́, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo wọn gbọ́ yẹn wọ́n dẹ̀ dákẹ́ náà, ọ̀pọ̀ àwọn activists child activists. Lẹ́yìn ìyẹn tí wọ́n mú bàbá Ìjẹ̀ṣà tán, ẹ wọ́n bá ní wọ́n ṣe lọ. Arákùnrin tó ń pè Demola Adekola yẹn ó tún sì bá ọmọ yẹn ṣùgbà tí wọ́n máa ṣe àyẹ̀wò ṣe lọ bá àtọ̀ ẹ̀ lójú ara ẹ̀. Nígbà àtọ̀ yẹn ló ní ìdíwọ́ tó fi lọ mú, ta ló ní àtọ̀ ọmọ ní bàbá Demola ni, nígbà tó lọ́wọ́ bàbá Demola lóòótọ́ ló ń ṣe, ó dẹ̀ kọ́ síwèé statement ẹ̀ ní fojú rí, confessional statement ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni adájọ́ yẹn béèrè pé ẹgbẹjọ́rò ìjọba arákùnrin Demola Adekola yìí
ó yẹ ó ní tó máa ṣe nínú ẹjọ́ òun dà wọ́n ní kò ṣe gan káwọn ṣe lọ́wọ́ ẹni yẹn ẹni tí ọlọ́pàá ti investigate on the same victim ẹ wá béèrè pé ta ló yọ kúrò ní kéèsì yẹn. ta ni. ẹ gbọ́ ògùn yóò fẹ́ sọ̀tọ̀ yìí tẹ́ wà nílé ìwé ròyìn ẹ wá rò pé ọmọ yẹn lẹ́ ń jà fún èmi tẹ́mi wá sọ pé ọmọ ọlọ́mọ tó jókòó ẹ̀jẹ̀ kò ní ìwú nílé ayé ọmọ yẹn dẹ̀ sọ nílé ẹjọ́ ní ìdí tóun ṣe palẹ̀kùn dé mọ́ bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn tí princess jáde àtàwọn àgbàlagbà yẹn ni pé òun ọ sọ fún òun pé kámẹ́rà báyìí báyìí ló wà òun ò dẹ̀ gbọdọ̀ kọjá àbí tí kámẹ́rà wà tó ráwọn ń dẹ pápẹ́ ni. ilé ẹjọ́ wá ní kọ́lé bá bó sáárín ààrẹ rí pé bàbá Ìjẹ̀ṣà bọ́mọ yẹn sùn ó jẹ̀bi pé bọ́mọ sùn àmọ́ you are guilty of touching the girl in the same trap. tí ó yẹ kí the other person náà kan fi dájọ́ fún. tó o tiẹ̀ yẹ kó tiẹ̀ gbá wọlé there is I don't see I'm not looking at the end result. If you want the Nigerian populace to be free and enlightened, the end result is what they are reacting to on social media. But what led to it? Ìwọ ọ̀pọ̀ ọmọ yẹn 14-year-old ni. Ìwọ náà ló gbé ọmọ yẹn dúró tó wá pé èèyàn òdẹ pápẹ́lẹ̀. Kò ṣe pé wọ́n á wò pé ta ló máa kó sí o. Òdẹ pápẹ́ o tún wá pé èèyàn pé máa bọ̀ mo gbókò lé mi. bí ẹni tó pe ọlọ́dẹ wájà tó pe lè kó wájà tó pe ẹ wá ní pé nípa ti fẹ́ràn ọ̀rọ̀ tèmi sọ nìyẹn báwọn èèyàn ò fẹ́ràn òótọ́ Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n tọ́ náà bá fún lórí ọ̀fẹ́ tó bá lè máa sọ ẹjọ́ when I now did this is it a controversial position? That is when you journalists ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ wẹ́ròyìn òyìnbó nìkan lẹ́ẹ̀mọ́ sọ tẹ́ bá fẹ́ attack èèyàn but when you are being objective ọ̀pọ̀lọpọ̀ àti ẹgbẹ́ kọ́nà náà yìí rèé o mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tẹ́wọ́ àdé news reporter blogger ní business administration study biochemistry ó sọ èdè criminal journalist ṣé ànímú àmúbàlà. àdàlúrúpọ̀ mọ̀ṣẹ́. so gbàgbọ́ ti rú àwọn yẹn mo kọ́ pé màá ṣe jọ wọn bá bá lọ́nu yẹn I might not face the media but àwọn òótọ́ tẹ̀ bá máa sọ lẹ́kọ̀ọ̀kan. àmọ́ òótọ́ yìí kó tó di pa kúrò lórí ọ̀rọ̀ yẹn òótọ́ yìí ó dàbí ìgbà tó bá yẹ pé èèyàn kan nínú ẹgbẹgbẹ̀rún èèyàn báwo ló ṣe fẹ́ gbóhùn àti pé ṣe mọ̀ pé kéèsì tá à ń sọ̀rọ̀ yìí ó wà a bit very peculiar ó dẹ̀ wà sensitive in the sense that ọmọ kékeré lọ́nà nǹkan ṣẹlẹ̀ sí and nǹkan tó bá ti underline pé rape ẹlòmíràn tiẹ̀ fẹ́ gbọ́ bó ṣe jẹ́ bó ṣe lọ ó kọ̀ wọ́n pé kí ló tiẹ̀ wá ìdí ẹ̀ kí náà ó ní bèbè yẹn fún ibi tọ́rọ̀ yẹn tún wà nìyẹn so ṣé sentiment lẹ máa sọ pé àwọn èèyàn fi judge ọ̀rọ̀ yẹn ni. ohun tí wàá fi fẹ́ kí yín lẹ́yìn díẹ̀ òun ni pé gẹ́gẹ́ bí I'm a decorated human rights ambassador àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn tó jẹ́ pé wọ́n ní ìwà ìkà ọtí wọ́n máa ń ro èrò ìkà tí wọ́n kì í ro human rights protection and enforcement wọ́n máa rò pé rape wọn ò gbọ́dọ̀ gbọ́ ẹni tó bá fi dúró mọ́ ayé o àwọn ọmọ Nàìjíríà wọn ò fẹ́ gbọ́ wọ́n ti bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ìkéré wọn àfi bẹ́ẹ̀ lórí àwọn tí ọpọlọ wọn bá ti lọ́pọ̀ tó fẹ́ ṣe ìkà fún yàn wọ́n á wá wú ẹ wá súnmọ́ bí kíní yẹn ṣe àwọn tó ní pé kò wá bá àwọn náà máa wú ẹ wá sẹ́gbẹ̀ẹ́ tó bá ti mú ẹ tó wọ́ mi wá sẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ wá it is called organized crime irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni ò kí ń jẹ́ kí àwọn genuine cases kí wọ́n tètè fẹsẹ̀ múlẹ̀ ìdí tèmi ṣe pariwo ni pé you are just an harbinger of false information ẹ dẹ̀ máa kó bá orí ẹ máa kó bá that particular idea we don't want it ẹnikẹ́ni tó bá fipá báyọ̀ lò pọ̀ kò jẹ̀bi even tó bá possible bọ ẹ̀bi ikú you should not. tó bá ti wà substantiated. not even ọmọ kékeré but ibi tó bá ti wá mú ẹ ìwọ ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀mí àti yín tí n bá gbọ́ pé èèyàn kan ṣe bálabàla pẹ̀lú ọmọ kékeré eré tí mo gbọ́dọ̀ sá ni pé kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́ kò ń ṣe pé mi ni màá tún wá jẹ́ kí ọmọ yẹn tún la irú ẹ̀ kọjá kí wọ́n á sọ fún àwọn yẹn pé ó ṣẹlẹ̀ lọ́dún méje mo lẹ́rìí láàrin èmi àti lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó ṣẹlẹ̀ lóṣù tó kọjá gan oṣù mẹ́rin inú ẹ̀ tó máa bí ẹ̀ tí òṣojú ẹ̀ kò lè lọ́tara ká má ti wá sọ ọdún méje inú yẹn wá bí ẹ̀ ó ṣẹ̀ lọ sẹ́ẹ̀tì kámẹ́rà okó tọ́ọ̀gì ilẹ̀ tó máa lù nínú tá à ń sọ iná nígbà táwọn parí ẹjọ́ dé stage kan ẹjọ́ tó sọ pé bàbá ìṣìyà jẹ̀bi ọjọ́ orí ọmọ ilé ọkọ̀ fi náà bàbá ìṣìyà lọ sẹ́wọ̀n fún sexual assault of a minor is 14 upward not a child ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ meaning children is 1 to 12 infants bẹ́ẹ̀ yẹn teenagers are minors. 13 to 19 bẹ́ẹ̀. now ọ̀pẹ ọmọ yẹn ní 14 èmi máa sọ fún yín lọ́kàn ara mi fún boy age ni nítorí títí tá a fi parí ẹjọ́
ọjọ́ orí ọmọ yẹn ọ̀nà tí ilé ẹjọ́ tó fi sọ pé kó gbà láti fi mọ ọjọ́ orí èèyàn kẹtó ń lọ ẹnikẹ́ni lọ sí ẹ̀wọ̀n fún sexual assault of a minor ó ní number 1 ẹ submit birth certificate kan ṣe ìwádìí tẹ́ ẹ̀ bá rí birth certificate ẹni tó bí ọmọ yẹn gangan àbágbàlagbà tó wà bẹ́ẹ̀ kó wá jẹ́rìí tẹ́ ẹ̀ bá wá rí yẹn ẹ ṣe test medical ó máa fi hàn wá pé arákùnrin bó tiẹ̀ jẹ́ pé ọmọ yìí ní gbogbo nǹkan àgbàlagbà. àmọ́ kò tí ì ju iye ọjọ́ orí báyìí. so ó mọ̀ kò kan ilé ẹjọ́ ó jẹ̀bi àmọ́ gbàtẹ́ bá ṣe tí tẹ̀ sọ pé 19 years wọ́n dẹ̀ mọ̀ pé tí wọ́n bá fi lọ sí ọjọ́ orí ọmọ yẹn ó máa ya gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà pé adájọ́ máa sọ pé ìjọba ilé ìwàṣẹ ẹjọ́ tó tọ́ àmọ́ ibi tọ́lọ́ ẹlẹ́ máa sọ gbèsè ẹ lọ san 300 million fún bàbá Ìjẹ̀ṣà ìwọ Ìyábọ̀ lọ san 300 million ìwọ princess lọ sanwó ìwọ alágbájá tó ṣe gbàgbọ́ ọlọ́pàá lọ sanwó gbogbo gbèsè yẹn ẹ̀wá ó pè kẹ́lẹ́ lẹ́nu ẹ̀wọ̀n òun lè kéèsì fi wà lórí appeal pẹ̀lú ẹ̀ àwọn ọmọ Nàìjíríà kan tó yẹ kó tẹ̀lé kiri ẹ̀ wọ́n sì wà lókùnkùn ọpọlọ wọn ò tẹ̀síwájú sí ó sì padà sẹ́yìn ni. tọ́ba ní ká máa mú ọ̀rọ̀ yìí lóòótọ́ ní ẹyọ kan ní méjì mẹ́ta àní àmà bọ́ láti wòrò sí wòrò amọ́kàtẹ̀ kọ́kọ́ pa gbogbo yẹn ti sẹ́gbẹ́ kan náà lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá wípé ẹ kó kúrò lẹ́kọ̀ọ́ ẹ lọ dá film school yín lẹ̀ sí Abẹ́òkúta ṣé kí la lè sọ wípé ó jẹ́ ìdí pàtàkì tí irú ọ̀rọ̀ yẹn fi ṣẹlẹ̀ torí èmi gbọ́ pé ẹ sọ pé ẹ padà sílé ní o Abẹ́òkúta lẹ ti wá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amáwọn èèyàn kan àlẹ́ jí pé bóyá torí pé bí ọ̀rọ̀ ìgbéyàwó yẹn ṣe lọ tí ó dán mọ́rán lẹ́kọ̀ọ́ fún pé ẹ wò ibi tí mo ti ń bọ̀ yìí ẹ jẹ́ ìfilẹ̀ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú báwo ló ṣe rí. Gbogbo nǹkan wá ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo níràn pé bí tí ọ̀rọ̀ dé dúró yìí ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde nígbà tí mo ti rí bí ìlú mi ṣe ń gbòòrò tó ń lọ dáadáa mo dẹ̀ wọ́n pé pẹ̀lú bí mo ṣe ń bá láìfì mi lọ yìí tí bá ṣì wà ní òkèèrè àmà yálégbé nígbà tí ìyálégbé a máa tún ìlú ibòmí ṣe bákanbákan ayé máa gbà mí ojúlówó ìdí tí mo ṣe lọ wọ́n ní pé ayé máa gbà mí stéèjì ìpele tí mo fẹ́ lọ nínú fíìmù ṣíṣe Abẹ́òkúta àwòyí màá sọ lólóyìnbó Adekola, Ogun State can brag pioneer status of commercial theatre and filmmaking in Nigeria. Ìgbà tó gúnde ló kọ́kọ́ commercialize. So, when they were okay, oníkálukú pa Túndé Kèlání, he moved back. Okay, kí lẹ́dọ̀ mi ní òpadà. Ìlú mi ni wọ́n tẹ́wọ́ gbà mí. Ibi tí mo wà lẹ́kọ̀ọ́, ẹ̀rọ Èkó ó kéré mọ́ ó tún fẹ̀. Akọ́wà lójú kan lápàdé kan a máa ṣe bùrùrù alẹ́kọ̀ọ́ ló wà Èkó tó wà lè jẹ́ outskirt Èkó tó wà lè jẹ́ Èkó mainland oríṣiríṣi mainland island no man's land. àwọn tó dẹ̀ wà lẹ́kọ̀ọ́ gbọ́ngbọ́n island ló wà láwọn àwọn Èkó. ẹlòmíì wà ní no man's land ó ní mo wà láìland. so ibi tí mo dẹ̀ ń gbé ibi tí mo ń gbé ti máa ní mo wà lẹ́kọ̀ọ́ àwọn kò mi lára Èkó. mo ṣe ní ẹni kú máa lọ sí Abẹ́òkúta tó yẹ pé ó dàbí New York sí New Jersey kájọ máa gbádùn ara wa mo ṣe move headquarter Rockcliffe mi lọ síbẹ̀ ayé àwọn ìjìnlẹ̀ ti dé bẹ́ẹ̀ àti ń ṣe tó dáa ekun kébi ekun àti ń kọ́ àti ralẹ̀ àti ń kọ́ academy lọ àti ń kọ́ nǹkan tó so things are doing fine and I'm happy torí pé orísun mi ni. happiness yẹn gangan ni kókó yẹn ni pé ìdùnnú àmọ́ gẹ́gẹ́ bí allegations àwọn èèyàn ní yẹmí ò lórí obìnrin mo ní ọmọ tó fine boy such a handsome boy kò lórí obìnrin where you bring that from ẹ̀yìn èèyàn wa jẹ́ kàdá mi dúró níbí ìgbà iná tá a bá padà dé máa béèrè lọ́wọ́ Yomi fúnra wọn pé ṣé ẹ lórí obìnrin àbí you do not have head for a girl ẹ kò ojúlọ náà á padà bọ̀. ẹ ǹlẹ́ bẹ̀ yan ẹ̀yin èèyàn wa o orúkọ mi ni Hafiz Oyetoro tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Saka mo jẹ́ òṣèré orí ìtàgé àti móhùnmáwòrán olùkọ́ àgbà kan ni mí nílé ìwé ẹ̀kọ́ gíga ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo ètò Oyinmomo lórí African Magic àti àwọn platform wa lórí social media ẹ ṣé. káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àlejò tá a gbà lórí ètò lónìí àwọn náà ni ambassador Yomi Àbáyọ̀mí Fábíyì púpọ̀ ní àní wọn láyọ̀ ti pẹ̀lú kìnnì kan ṣé kò ń dákẹ́ ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ìdí òótọ́ làwọn dúró sí péyàn bá kú wọ́n ní ọ̀dà ìnàdà ìlóòótọ́ àmọ́ tó bá kú lórí òótọ́ ìwúrí tó wà fún yàn
nínú sàárè gan pàápàá jùlọ pé orí òótọ́ ni mo kú sí ọ̀lẹ́ kéèyàn kú síbi tí ò dá káwọn máa sọ fún yàn pé irú ikú wo lẹ kú dáàdì mi ẹ̀ kú re kò dá kò sí ọ̀rọ̀ tó ń jẹ́ dáàdì mi ẹ̀ kú re ẹ̀gbọ́n mi ẹ̀ kú re because kò sọ èyí tó ń jẹ́ òótọ́. Ambassador gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè ká tó dánu dúró mo ní àwọn èèyàn àlẹ́jẹ́ pé lórí obìnrin ó dẹ ní ìṣe fine boy ó dáa lọ́mọkùnrin ó dùn wò ṣé ń jìwà lápò níwọ̀nba tiẹ̀ kò kọjá ààyè nítorí wọ́n situate pẹ̀lú pé ẹ ti ní first marriage tẹ́lẹ̀ pẹ̀lú òyìnbó ẹ dẹ̀ tún ní second marriage àmọ́ bóyá fún marriage àbí ọlọ́nkọ́ ṣe. I'm only married once. Only married once ọlọ́nkọ́ ṣàyè akóredé akóre wá fún wa àtọ̀mọ́lẹ̀ fún wa àmọ́ ṣé lóòótọ́ ni pẹ̀lú lórí obìnrin àbí ìwà tí yín gan ni ò dáa. Lákọ̀ọ́kọ́ náà mi ì tí rò bóyá gbogbo àwọn tí mo fẹ́ náà kò sí tó kó kúrò nílé mi rí and èèyàn kan péré tí mo dẹ̀ ṣègbéyàwó pẹ̀lú náà ní òyìnbó tó dẹ̀ fẹ́ pé ọdún mẹ́wàá kó tó di pé inú gbàtà máa sọ pé a fẹ́ ṣe divorce akọ̀rẹ́rìn à ń ṣeré àṣìtúrí ra wa bára wa ṣeré sọ̀rọ̀ ṣoríṣiríṣi ó sì gbé ṣeré jáde lọ àdẹ̀ ṣe divorce. The point is èmi máa ń believe pé gbogbo nǹkan lé ayé gbogbo nǹkan olórí gbogbo nǹkan lé ayé peace ni after you want to be happy if you are not tó bá ní àlàáfíà o lè inú òun dùn so whether o kóbìnrin sílé o gbọ́kùnrin síta o ọ̀pọ̀lọpọ̀ ìlú nìkan tán fi ìgbéyàwó dígẹrẹwú inú ewu inú òrùrù òun ló wà sometimes ó máa ń dà you can be alone sometimes àwọn tó dẹ̀ ń sọ náà torí pé gbogbo nǹkan la máa ń fi marriage la fi ń ṣe òdiwọ̀n ohun tó yẹ tó bá ti gbégbé àlàáfíà pẹ̀lú ẹnikẹ́ni ó lè jẹ́ girlfriend ni mo kọ̀ pé àwọn fúbọ́là tẹ̀ ní yẹn tó lówó tó ní gbogbo ẹ̀ ó ti fún ìgbéyàwó rọrùn. púpọ̀ ní wọn ní wife wọn ní girlfriend long time girlfriend. so kò dé ní wàhálà oyin kò ṣe wọ́n sá fún commitment but wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó dìrọ̀ wọ́n pọ̀ jù. tẹ́mi wọn ò dẹ̀ gbé tán lè balance. kò ṣe gbogbo èèyàn ló láìkì irú àwọn wàhálà yẹn ọ̀ tó wáyé pé wọnú ẹ̀ jáde torí ẹlòmífẹ́ kò fẹ́ kọ́ka fóun so lábẹ́ bó ti lè nǹkan rí náà gbogbo wa táwọn sọ̀rọ̀ táwa ní ayé náà oríṣiríṣi náà lórúkọ náà ti bá pàdé tó débi tó dé ẹni tí ó dẹ̀ ti kú náà kò tí mọ̀ ọ́ tó tún máa pa ní ògbàdúrà kì í máréjì dàrú ṣùgbọ́n tẹ bá wò bẹ́ẹ̀ náà kẹlẹ́mì tó ṣẹ̀ ìyàwó tó fẹ́ ó ti dán oríṣiríṣi wò kẹlẹ́mì tó rọ́kọ tó fẹ́ ṣé ògbà tó ń dán oríṣiríṣi wò yẹn ṣé àdúrà ò gbà ni ló ṣe máa rò pé nítorí mi náà nítorí pé mi ì tí ì nìkan àbí tó bá rẹ̀ dájú alẹ́ mi ì tí ì dàgbà mi ì tí ì dọ́jú ogbó kò tó lè sọ pé mo lórí obìnrin jẹ́ kí àti lóbìnrin sílé kó pin kò sí òpù mọ́. bàbá 70 gan fẹ́ yàwó. so àwọn tó ń sọ yẹn ọmọ ṣé kò ṣe gbogbo ìtìbádẹ́ nínú akó síta. so mo ń gbádùn ara mi mo ń ṣe bó ṣe yẹ mo ń jẹ́ àlùbọ́sà. jọ́jú ẹ̀yẹn dà ẹ̀ ń jẹ́ àlùbọ́sà ẹ̀dẹ̀ ṣẹ́ omi lójú you don finish ọ̀rọ̀ yẹn ti tán. ó dà ṣé ìyá àwọn ìdí tẹ dárúkọ yìí náà ló máa ń fà tí bóyá wọ́n máa fi ojú sára marriage àwọn celebrities pé kò kí ń last kò kí ń dalẹ̀ àbí nítorí pé àwọn social media factors kan àbí factors yìí àfihàn wa hàn jù ìyẹn too much exposure of our relationship marriages kí ni ìyẹn lè sọ láàrin yẹn. ohun tó kọ̀ wá bẹ́ẹ̀ sì ni pé pẹ̀lú social media pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n yà wọnú iṣẹ́ media blogging tó jẹ́ pé wọn kò sí ètò ìlànà òfin ó ti wá jẹ́ threat to many relationships oníkálukú sì bẹ̀rẹ̀ sí ṣọ́ra wọn lẹ́sẹ̀ ni obìnrin ní kàkà kó fi ara balẹ̀ nínú relationship ẹ̀ kó ní tẹríba àbí kó ṣe bó ṣe yẹ kó ṣe nítorí ó mọ̀ pé tó bá dún pẹ́kẹ́ báyìí ni máa ṣe máa bà ẹ́ lórúkọ jẹ́ mo níbi tí máa gbé sí lọ́fẹ̀ẹ́ lófò blọ́ọ̀gì kan wà lẹ́ẹ̀ tó jẹ́ pé tí n bá ti sẹ́ǹdẹ̀ sí wọn á fi níṣẹ́ kí n kàn wá lọ́kàn díẹ̀díẹ̀ mọ́ ó ti dọ̀bẹ̀ tó bá lọ fẹ́ fi mílẹ̀ orí à pé meanwhile ọkùnrin bóyá ọkùnrin náà máa kàn fìyà oorun jẹ àbí máa fìyà kí wálé jẹ kórí ẹ lè pé tó bá obìnrin wá rí pé kò bá wọn lára mọ́ kàkà kó túbá kàkà kó pe àwọn ẹbí àwọn ọmọ rẹ̀ kàn parí ẹ̀ orí social media ló máa lọ and the same thing ẹ mọ̀ ọ̀rọ̀ celebrity there was tí àwọn ẹ̀ máa kọjú sí lásán bíi 10% tó bá jẹ́ celebrity ó jó tó kò jó tán wọ́n ti fún ní 80% already because people are bored they need ọkọ̀ fẹ́ nǹkan tó máa fi keep ara wọn busy tó máa jẹ lẹ́nu. tó ẹ wọ́n jẹ́ ká wo irú èèyàn bíi Ìyábọ̀ Òjó mo mọ̀ wípé
tí ò bá ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ò ṣe bàbá Ìjẹ̀ṣà. Moving forward, tá a bá wá ní ẹ̀kọ́ story ẹ rí a character like Ìyábọ̀ Òjó nínú story yẹn, tá a bá wá ní ká wò pé èdè àìyedè ti ṣẹlẹ̀ ńgbà kan àti move on, ṣé ẹ ṣì máa lè pe wọ́n sí ẹnu iṣẹ́ àbí ìjà ti dé orí ti dòwe? Ọ̀rọ̀ iṣẹ́ ò dé gbogbo bẹ̀yẹn tó bá pọn dandan tí kò sí nǹkan tó ṣe tì tí n bá dẹ̀ rí pé pọn dandan pé kí n lò tó jẹ́ pé ó pọn dandan ni o cause olójú script tó máa pọn dandan rẹ̀ fún mi tó bá jẹ́ pé ó pọn dandan as a professional producer alọ́ba màá ṣàlàyé mo fẹ́ ṣiṣẹ́ báyìí tó bá lóun fẹ́ rí mi àbó òun fẹ́ gbọ́ ọ̀tọ̀tún nìyẹn. àmọ́ ohun tóun jà fún ọ̀tọ̀ ó lè jẹ́ ohun tóun jà fún lápá bóun ṣe rò ó rò pé tóun jà fún òótọ́ ni ìwọ̀nba abi tó yé mọ ni ohun tèmi jà fún all right àmọ́ ibi tí wàhálà ti wà ní pé òun ní ohun tèmi jà fún yẹn àti tóun jà fún ìtòun yẹn ni èmi ò gbọ́dọ̀ sọ express tèmi mi gbọ́dọ̀ sọ opinion tèmi ìyẹn ló jẹ́ pé ó ti tàpá sófin saying that kémi dákẹ́ ohun tèmi mọ̀ nípa kéèsì tó dẹ̀ yẹ pé tó bá jẹ́ pé ìjọba ló dọ́rọ̀ ẹ̀wò pẹ̀lú mi wọ́n ti jẹ gbèsè. International organization will rise up. The right, freedom of expression is your fundamental right, one of the key tenets of human rights. But ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà wọn agbẹ́yẹsọ wọn tọ́pọ̀lọpọ̀ dáadáa. Òun làwọn olórí yẹn ṣe ń wò pé àwọn pípọ̀ yóò ní máa máa tọ̀ wọ́n pẹ̀lú kankan. Wọ́n ṣe ń dà wá ríboríbo. Ifọ̀ ti ní ìgbà tó ti bẹ̀rẹ̀ pé àní sẹ́ẹ̀ bó ṣe ń sọ tó sọ yẹn ohun tó ń yí mọ́ mi lọ́wọ́ yẹn àwọn yẹn sọ pé sọ tiẹ̀ kó sọ tiẹ̀ áwù tiẹ̀ gbàsọ yáwó táwù ẹlòmíì ṣùgbọ́n àbòsí ti pọ̀ jù ó ti ìbọn ọmọ ìkéré ọmọ ọdẹ́kùn lélẹ̀ àmọ́ ẹgbẹ́ àti ẹ̀wà fapá àbòmí ìwò torí kò look like ó ti ń bọ́ sí organized crime àti rí i pé èèyàn dúró ẹ̀yìn kámẹ́rà ẹ̀yìn bọ́tà ó dẹ̀ lóun fẹ́ gbọ́ so ọ̀rọ̀ yẹn ó pín sọ́nà oríṣiríṣi tó wà kọ̀ iṣẹ́ wa ṣá ó possible but ó ṣe ṣe ọ̀pọ̀ lọ́ní tá a bá débi èrò. Ká fò. ó dà mo fẹ́ béèrè lọ́wọ́ ẹni lẹ́nu ọjọ́ mẹ́ta tí a ṣe ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè àti ìdìbò ààrẹ ìpínlẹ̀. mo fẹ́ béèrè wípé àwọn colleagues yín àwọn ẹlẹgbẹ́ yín àwọn kan jáde tán wọ́n dẹ̀ dúró síbi ṣé ó yẹ kí a máa jáde tán bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí theatre practitioners ká fi sensitize àwọn èèyàn tàbí ká fi dìbò fún ẹni tá a bá fẹ́ dìbò fún àti wípé ọ̀rọ̀ EndSARS òṣì EndSARS tí wọ́n sọ pé wọ́n ká mọ́ lọ́gbẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ táwọn èèyàn ní inú bí àwọn kí lè rògbà yín lórí méjèèjì ní ìṣẹ́jú ráńpẹ́. lákọ̀ọ́kọ́ náà lẹ́yìn ọlọ́run ọba ìjọba àti òṣèlú ló tún ní agbára láti sọ bí ilé ayé oníkálukú ṣe máa rí tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tàbá bí inú èèyàn tó ti jẹ́ àgbàlagbà from 18 years upward ó gbọ́dọ̀ wá bó ṣe máa kópa nínú ọ̀rọ̀ ìlú tàbí ètò ìdìbò so ìdáhùn yẹn ni pé òṣèré ní ẹni o dókítà ní ẹni o gbọ́dọ̀ ní ipa tó máa kó ipa táwọn kó nìyẹn tí ò la ìṣẹ́ lọ tí ò dẹ̀ la lókè native experience ó fi hàn wá pé kò yẹ kó ṣe no ẹ̀tọ́ wọn ni bó bá ṣe ṣe èèwọ̀ tó ń sọ fún wọn náà ní opportunity láti dàárò ṣé mo fẹ́ gbà àbí mi ìgbà torí kò ṣe dandan kò yí pọ́n yọ̀bọ̀n wọ́n sọ pé o gbọ́dọ̀ tẹ̀lé mi torí mo jẹ́ celebrity so yẹn ìtì kejì ti EndSARS wọ́n ní pé èmi ò tiẹ̀ regret pé mo kópa nínú EndSARS tó bá di ọ̀la táǹfààní bá sílẹ̀ máa tún kópa nínú EndSARS mi èyí táwọn yẹn ò mọ̀ òun ni wípé protest òun ní èdè tí àwọn aráàlú àti ohun tí aráàlú ní agbára tí aráàlú ní láti fi béèrè fún ẹ̀tọ́ wọn gbogbo EndSARS ìta lè ṣe àfi táwọn èèyàn bá fẹ́ ṣe àbòsí ibi tá wà tá ti ṣe fún odidi almost 14 days ǹjẹ́ gbọ́ pé wọ́n jalè bẹ́ẹ̀ àbí wọ́n pààyàn àbọ̀ lóyún àwọn ṣe wẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ gbégi àbọ̀ ọ̀nà yẹn kan àwọn olóṣèlú tó kó àwọn tó ajá kẹ̀ síta àwọn náà lọ sọ pé ẹ má dábàá EndSARS wọn ṣùgbọ́n ọjọ́ tí àwọn ọmọ Nàìjíríà bá ti dúró pé a máa protest léraléra ní nǹkan tá a bá rí pé ó ní ìkìmí tá a fẹ́ kí orílẹ̀-èdè change lórí ẹ̀. tó nílò àtúnṣe. ṣùgbọ́n ọjọ́ ìbá ní pé tí a ti ṣe EndSARS wọ́n ti yí máa lọ́wọ́ ẹ̀ wá ń dákẹ́ ẹrú natural ẹ ti gbà á fully ẹ ti di graduate nínú ẹrú nìyẹn. ṣùgbọ́n tẹ bá sì sọ pé a máa tún tàbá rí tó bá jẹ wá lọ́kàn a máa dìde we risk our everything until tẹ́yìn ìjọba bá ń ṣe àjọ nílùú ni
ayọ̀ ní sílẹ̀ orí ìpẹ́ tí wàá di alágbára ní wa lórí ìwọ sójà tó fẹ́ yìn ìbọn wà ní àròjinlẹ̀ tó bá dé stage kan torí tó bá ti dé stage kan wọ́n á mọ̀ pé irú tó ṣe yẹn kò ní lè ṣẹlẹ̀ mọ́ fún another protest you will allow people to express themselves wọ́n á sọ ẹ̀dùn ọkàn wọn ẹ̀ lè ṣe nǹkan tó ń sọ ni pé ẹ jẹ́ ká jọ túrú ìṣe kò sẹ́ni sọ pé kí Nàìjíríà kú kàwá nítorí ẹ̀ tí ń ṣèjọba àwọn ìwọ́dọ̀ sí àwọn ọlọ́yàn ìsílẹ̀ kan ọ̀dọ̀ sọ́sẹ̀ òun nù wọn ń tẹ́yìn náà ẹ má jà ṣe mọ́ ẹ má lọ tún ṣe ẹ̀ lọ́kọ́ tó ṣẹlẹ̀ ń jọ sí o ẹ fẹ́ tẹ̀síwájú ni ẹ bá máa ṣe títí tí gbogbo máa fi. there must be criticism left and right. and then peaceful protest. èmi ò lọ́wọ́ sí ká bà nǹkan ìjọba jẹ́ torí nǹkan wa ni bí wàá táwọn fọwọ́ balẹ̀ ara wa jẹ́ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ká kọ̀ ṣèwọ́de àbí ká dúró sójú ká dẹ̀ fẹ̀ òun wọn ká nira wa lára ká má wẹ̀ ká má jẹun ká wà lábẹ́ òrùn àni ẹgbọ́n wa kí ẹ̀dẹ̀ máa bí ẹni tó wà lórí àléfà àwọn èèyàn jókòó wọ́n fi lé wọ́n lẹ̀ ọwọ́ wà ní òrùn ẹ̀dá wa ló ẹ̀ṣin kan báyìí àfẹ́ nǹkan báyìí ṣé báwa torí wa lẹ́yìn ṣèlú adẹ̀ ní akọ́ra wa jọpọ̀ àfihàn jẹra wa ó lè ní kó tún máa lọ pa wá àbíkọ́ máa nà wá mọ́bẹ̀ irúfẹ́ ọmọ ọ̀tá tó bá lọ dánwò ẹ̀wò ó ti gba ègún tí àwọn ọmọ dánwò ẹ̀ ò ní gbọ́ ń bẹ̀ ọmọ ọ̀tá máa ń lórí pípẹ́ wọn kì í ṣerú ẹ̀ tó bá ń rú ẹ lọ ṣe àwọn ọ̀tá wọn ò débẹ̀ yẹn o nítorí bá ṣe ń sọ náà tó ń jà fún ọmọ mi máa lọ skul èmi náà máa dàgbà ọmọ ọ̀tá ò ní sí agbára ò ní sí mọ́ ọmọ yẹn ń fẹ́ kó tọ́jú mi ta ló máa ṣe báyìí ohun tó ń jà fún nìyẹn ẹ wá ní ká lọ lé wọn ká lọ lù wọ́n pa àwọn ìbáyé náà ṣe rú ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. ìyẹn ní ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ wípé tá a bá rán ọmọ níṣẹ́ ẹrú àfitọ́mọjẹ lóòótọ́ òun ni ká jẹun pẹ́ lẹ́nu àmọ́ òun fún ọ̀nà fún òní yé béèrè òun la fi ń ṣe now that day is over time is drawing near. ambassador ẹ jẹ́ kí n kọ́kọ́ fi àsìkò yìí kí n wípé ẹ ṣé tí nínú àìráyè yẹn tẹ wáyè láti tún wá dá wa lóhùn àmọ́ pé torí àwọn olólùfẹ́ yìí náà ni you can't leave them hanging ó láwọn àtẹ̀jíṣẹ́ tán ti rán ẹni pé mo béèrè dání wọ́n ṣe ń béèrè lọ́wọ́ wa pé ẹ̀tún bí wọ́n òun náà ló fà ní àti ọ̀dọ̀ adarí àti olùléeṣẹ́ wa AK Media Studio wọ́n ní kò ní dáka ní káàmbẹ́ sọ́dọ̀ wa rojo activism ká má fi nǹkan kan fún ẹ̀lẹ́ ilé ìtẹ́gbàgbédé kitchen òun lè máa mọ ìtumọ̀ ẹ̀ má bínú pé kéré púpọ̀ ó kéré gan-an o àmọ́ a lè sọ pé kẹfẹ̀fẹ́ ṣe. mo dúpẹ́ lọ́wọ́ AK Media mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà atọ́kùn tí ẹgbẹ́ ẹ̀bùn yìí fún mi iléeṣẹ́ yìí a máa gbòòrò sí àmín kò ní rẹ̀yìn àmín Nàìjíríà dẹ̀ máa tún dájú báyìí àmín ọ̀rọ̀ ènìyàn àlàáfíà tó àjọba àmín àtúnṣẹ́kù. ṣé ká máa retí ní òṣèlú bóyá Yomi for governor Yomi Fabiyi for commissioner Yomi Fabiyi for minister. ohun gbogbo lọ́wọ́ orí àti ọjọ́ ọ̀la ojú méjèèjì yẹn jù wá lọ ṣáàjà máa wò. àmọ́ wà ní the pipeline náà ẹ gbọ́dọ̀ máa jìjà agbára tó báyìí kó máa wà ní the pipeline. tí n bá rí i pé ó clear pé okay I have a means to serve my people I will do that but for now èyí tá à ń ṣe náà iṣẹ́ ìlú náà ṣe ni. iṣẹ́ ìlú náà ni tẹ́ bá rántí pé ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ òun náà ni màá fi parí wípé tá a bá rán mo níṣẹ́ irú ẹ jẹ́ ká gbìyànjú láti máa fi tọmọ jẹ orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ẹ rántí o tẹ́ ẹ bá ti jí láàárọ̀ God bless Nigeria God bless me gbogbo wa tá à ń lọ ìlú òyìnbó tá à ń lọ ìlú ọba pé Amẹ́ríkà ya London ya Ethiopia ya torí pé wọ́n ń gbàdúrà fún orílẹ̀-èdè wọn náà ni and always remember be patriotic citizens of Nigeria má jẹ́ kó bá ẹ nídìí ìwà kò tọ́ má jẹ́ kó bá ẹ nídìí ìwà ìdójútì gbìyànjú láti jẹ́ ọmọlúàbí àti ọmọ orílẹ̀-èdè rere ó dìgbà kan náà.